Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Òbófálẹ́yẹ. The Senior Staff Association of Nigeria University àti Non-Academic Staff Union of Educational and Associated Institutions ti kéde ìyanṣẹ́lódì ohun ìwọ́de ọlọ́jọ́ kan ní Ọjọ́bọ̀ lórí àìdáhùn sí ìbéèrè àwọn ẹgbẹ́ SANU àti NASU nípa àjọṣepọ̀ gbogbo ìgbìmọ̀ wọn Joint Action Committee ti darí gbogbo ẹ̀ka wọn láti darapọ̀ fún ṣíṣe ìpàdé pàjáwìrì ní Ọjọ́rú nípa kíkó àwọn ọmọ ẹgbẹ́ jọ papọ̀ fún ìwọ́de bíi yíyan káàkiri nínú ọgbà ilé ẹ̀kọ́ kówó oníkálukú wọn, gbígbé ìwé pàlàbà lọ́wọ́ tí ó ní àwọn àkọlé lára èyí tí yóò máa ṣàpèjúwe ẹ̀dùn ọkàn wọn àti ìpàdé àwọn oníròyìn. Ìpinnu wọn yìí kò ṣẹ̀yìn ẹgbẹ́ JAC èyí tí ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹwàá October 6 lẹ́yìn àgbéyẹ̀wò ńlá tí wọ́n ṣe lórí èsì ìjọba nípa oríṣiríṣi ìgbèdéke tí àwọn ti fún wọn sẹ́yìn. Àwọn ìbéèrè wọn dá lórí ẹ̀sùn pínpín owó àjẹmọ́nú tí ó tó bílíọ̀nù lọ́nà 50 náírà lọ́nà àìtọ́ 50 billion naira, fífalẹ̀ títún ìdúnàdúrà mìíràn ti ọdún 2009 pẹ̀lú ìjọba àpapọ̀ àti NASU-SANU ṣe, kíkùnà láti san owó oṣù méjì, kíkùnà láti san ìdá 25 àti ìdá 35 nínú ìdá ọgọ́rùn-ún 25 and 35% owó oṣù àsanlẹ̀, kíkùnà láti san owó ẹgbẹ́ kẹta third party èyí tí wọ́n yọ kúrò nínú owó oṣù méjì ti oṣù karùn-ún àti ti oṣù kẹfà May and June ọdún 2022 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ JAC ti kọ́kọ́ kéde gbèdéke ọjọ́ méje fún ìjọba ní ọjọ́ 15 oṣù kẹsàn-án September 15 láti yanjú ọ̀rọ̀ náà. Lẹ́yìn rẹ̀ ná tún fi ọjọ́ 14 kún èyí tí ó parí ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹwàá October 6. Nínú ìwé tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo alága ẹgbẹ́ NASU àti ti SANU ní ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan ní akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ NASU Ọmọọba Peter Adéyẹmí àti ààrẹ àpapọ̀ ti ẹgbẹ́ SANU Comrade Mohammed Ibrahim buwọ́lù láti jẹ́ kí ó yé gbogbo ọmọ ẹgbẹ́ kí wọ́n rí i pé àwọn fi gbogbo ara wọn jì fún ìwọ́de náà kí àwọn bá lè ṣe àṣeyọrí lórí rẹ̀. Ààrẹ fún gbogbo ẹgbẹ́ SANU Ibrahim ti fi ẹ̀sùn kan ìjọba lẹ́nu lọ́lọ́ yìí wípé wọn kò jẹ́ olóòótọ́ sí ẹgbẹ́ àwọn. Ó wá kìlọ̀ fún wọn wípé ìyanṣẹ́lódì tí àwọn fẹ́ gùn lé yìí lè yọrí sí ọlọ́jọ́ gbọọrọ tàbí àìlópin tí ìjọba bá kọ̀ tí wọn kò dáhùn sí ìbéèrè àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Akọ̀wé àpapọ̀ tẹ́lẹ̀rí fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) aṣòfin Yọlá Omíṣore ti kéde èròǹgbà rẹ̀ tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé òun fẹ́ díje fún ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìdìbò ti ọdún 2026 tí ó sì tún fi ọwọ́ gbáyà wípé jíjáwé olúborí ti ẹgbẹ́ òun náà jẹ́ ìdá 100% gẹ́rẹ́gẹ́ 100%. Omíṣore kéde ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ìṣẹ́gun ní olú ilé ẹgbẹ́ òṣèlú APC èyí tí ó wà ní ojú ọ̀nà Òṣogbo gbọ̀ngàn ní ìlú Òṣogbo, níbi tí ó ti ń rọ gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ láti túyáyá lọ́pọ̀ yanturu síta kí wọ́n wá dìbò fún ẹgbẹ́ àwọn nínú ètò ìdìbò ọdún 2026. Igbákejì gómìnà àná tẹ́lẹ̀ náà lọ bá àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ láti sọ èròǹgbà rẹ̀ di mímọ̀ fún wọn tí ó sì tún wá fi dá wọn lójú pé tí wọ́n bá lè fún òun ní ìwé àṣẹ tíkẹ́ẹ̀tì láti jáde gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́, òun yóò jáwé olúborí nínú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà tí àṣeyọrí òun ìṣẹ́gun yóò jẹ́ ti ẹgbẹ́ APC. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ọmọ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò jáde síta ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8 ọdún 2026 láti dìbò fún ẹgbẹ́ àwọn nítorí wípé àwọn tí ń ṣe ìgbáradì sílẹ̀ èyí tí àwọn sì tún fi ń dá gbogbo ènìyàn lójú wípé àwọn ti ṣetán láti gbà wọ́n lọ́wọ́ ìṣèjọba ti ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) èyí tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Yakubu ti gbé ipò alága fún May Agbamuche láti jẹ́ adelé alága àpapọ̀ fún àjọ tí ó ń rí sí ètò ìdìbò Independent National Electoral Commission (INEC). Ìròyìn yìí ló ṣe àfihàn wípé Agbamuche ni ẹni tí ó pẹ́ jùlọ tí ó sì ṣiṣẹ́ sin àjọ INEC. Ọ̀jọ̀gbọ́n Mahmood ṣe ìkéde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun
níbi ìpàdé tí ó ń lọ lọ́wọ́ pẹ̀lú Resident Electoral Commission ti olú ilé àpapọ̀ ti àjọ INEC tí ó wà ní ìlú Àbújá. Ó wá ń béèrè fún àtìlẹ́yìn àwọn kọmíṣánná àti adarí ti àjọ náà láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àgbàmúṣe títí di ìgbà tí àwọn yóò fi yan alága gangan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti ṣe àbádòfin kan nípa gbígba ìwé ìrìnnà International Passport ti orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè yìí kankan tí ó bá lọ dáràn ní ilẹ̀ òkèèrè ó kéré jùlọ fún ọdún 10 years. Aṣòfin Abubakar Bello láti ẹkùn àríwá Niger ni ó ṣe agbátẹrù ṣíṣe àtúnṣe ètò ìwé ìrìnnà Miscellaneous Provision Act gẹ́gẹ́ bí ìlàkàkà ti ìgbìyànjú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ láti dá ògo orílẹ̀-èdè yìí padà ní àgbáláyé, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn tí iléeṣẹ́ móhùnmáwòrán ti Channels ṣe jáde síta. Nínú ìjíròrò tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ṣe lórí ọ̀rọ̀ náà ni aṣòfin Ọ̀nàwó Ògúsì, ẹni tí ó wá láti ẹkùn gúúsù Nasarawa, ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ aṣòfin Abubakar Bello wípé ó yẹ kí àwọn tètè gbé ìgbésẹ̀ ní kíákíá nítorí pé àbádòfin náà wà fún ìjìyà àti síso àwọn ènìyàn lọ́wọ́ kọ́ nípa dídẹ́kun láti máa ba orílẹ̀-èdè yìí jẹ́ ní ilẹ̀ òkèèrè. Ó tún wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn rere àti àwọn olóòótọ́ ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń jìyà tí wọ́n sì ń kojú ìwà ìtìjú ní ibùdókọ̀ òfurufú airport, kíkọ̀jálẹ̀ láti fún wọn ní ìwé ìrìnnà àti ìwé ìgbélùú visa, àti ìdojúlé nítorí ìwà búburú àwọn kan. Ìwé Green Passport èyí tí ó dúró fún iyì àti ẹ̀yẹ ti wá di ohun àbùkù èyí tí kò ju pé ìwé ìpè pàjáwìrì. Bákà wá sọ fún wọn wípé ètò àbádòfin náà yóò jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí farajìn láti máa ṣe ìṣirò tí ó péye àti fífi ọkàn àwọn tí ó fẹ́ wá bá wa ṣàṣepọ̀ balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Èkó Electricity Distribution Company (EKDC) ti ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìrànwọ́ tuntun Excel Electricity Distribution Company Limited láti máa darí ìdókòwò iná pínpín láàrin ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí wọ́n gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun ní General Manager Corporate Affairs EKDC Ọ̀gbẹ́ni Babátúndé Lásàkì sọ wípé ilé-iṣẹ́ Èkó Disco ni ó ní ilé-iṣẹ́ tuntun náà, gẹ́gẹ́ bí ohun tí wọ́n tún sọ ni pé àwọn ń ṣe ìforúkọsílẹ̀ ilé-iṣẹ́ tuntun náà láti wà ní ìbámu pẹ̀lú gbogbo àlàkalẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó àti ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná gbé kalẹ̀ ní ọdún 2023 Lagos State Government and Electricity Act 2023. Nítorí ìdí èyí ni Lagos State Electricity Regulatory Commission (LASAC) ṣe pọn dandan fún Èkó District tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó àti Ògùn láti ṣe ìdásílẹ̀ dídádúró lọ́tọ̀ kí wọ́n sì máa ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Èkó nìkan. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ náà wípé ilé-iṣẹ́ Èkó Electricity Distribution Company (PLC) kò tíì di títà tàbí títa rí sí ibòmíràn àti pé wọn kò tíì kógbá wọlé rárá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alábòójútó ilé-iṣẹ́ yìí jẹ́ kí ó di mímọ̀ wípé ilé-iṣẹ́ ti EKDC sì ń ṣiṣẹ́ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Excel Electricity Distribution Limited tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún EKDC yóò sì tún máa lo àwọn òṣìṣẹ́ tí àwọn EKDC ń lò láìsí ohunkóhun tí yóò yí padà sí bí ó ti wà tẹ́lẹ̀ rí. Ohun kan ṣoṣo tí àyípadà máa dé bá ní ẹ̀dà orúkọ láti Èkó Disco sí Excel Disco. Àwọn ilé-iṣẹ́ náà wá rọ àwọn oníbàárà wọn láti tẹ̀síwájú nípa ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn aṣojú wọn láti máa béèrè lọ́wọ́ wọn gbogbo ohun tí ó bá rú wọn lójú kí wọ́n sì tún ṣe àtìlẹ́yìn fún wọn nígbàkúgbà tí gbogbo àtúntò náà bá ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-iṣẹ́ tí ó ń rí sí wíwọlé àti jíjáde ní orílẹ̀-èdè yìí tí ó wà ní ìlú Badagry, ìpínlẹ̀ Èkó, the Nigerian Immigration Service (NIS) ti fi ìjínigbé tí wọ́n jí ìyáàfin Ládìébé, aya ọ̀kan lára òṣìṣẹ́ ilé-iṣẹ́ àwọn tí àwọn ajínigbé náà ń béèrè fún mílíọ̀nù 7 náírà owó ìgbàkalẹ̀ (7 million naira). Òṣìṣẹ́ àpàṣẹ ìbáṣepọ̀ ará ìlú Ọ̀gbẹ́ni Isaac Elijah ni ó sọ̀rọ̀ náà síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Badagry. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Elijah sọ ni pé arábìnrin tí ọjọ́ orí rẹ̀ kò ju
márùnlélógójì 45 years ni wọ́n jí gbé ní òwúrọ̀ ọjọ́ Ajé ní ojú ọ̀nà Badagry Mile 2 ní ìpínlẹ̀ Èkó. Arábìnrin náà ni ó kúrò ní ilé rẹ̀ tí ó wà ní Sawmill ní agbègbè Badagry ní nǹkan bíi déédé agogo 7 òwúrọ̀ 7 am láti lọ sí ilé ìtajà ti Trade Fair Complex láti lọ ra àwọn nǹkan nígbà tí àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ rí jí gbé. Elijah wá tú àṣírí wípé ẹni tí wọ́n jí gbé náà padà lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ láti fi pe ọkọ rẹ̀ CSI Abel Mada nítorí pé wọ́n ń béèrè mílíọ̀nù náírà $7 million fún ìdásílẹ̀ rẹ̀, ṣùgbọ́n ní ọjọ́ Ìṣẹ́gun ní nǹkan bíi agogo 6 òwúrọ̀ 6 am ni ọ̀kan nínú àwọn ajínigbé náà tún pè wípé àwọn ti dín owó náà kù sí mílíọ̀nù $3 million tí wọ́n bá fẹ́ rí obìnrin náà láàyè. Tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ti fi tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti Badagry Police Station àti ti agbègbè Ẹkùnké létí. Agbẹnusọ fún iléeṣẹ́ NIS ti rọ gbogbo àwọn ará ìlú láti fún àwọn ní ọ̀rọ̀ tí ó wúlò èyí tí yóò tún ran ẹbí àti àjọ elétò ààbò lọ́wọ́ nípa bí arábìnrin náà yóò ṣe di rírí. Wọ́n tún ṣe àtẹ̀jáde nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta fún ẹnikẹ́ni tí ó bá lè tọ́ àwọn sọ́nà lórí bí arábìnrin náà yóò ṣe di àwárí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ní 08080883848. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.